dolúworo dìworo ó dolúworo dìworo òkú ajá kan kì í gbó òkú àgbò kan kì í kàn ìràwé tó bá ṣubú lodò ó dohun ègbé. díẹ̀ kan náà o táyé ẹ bẹ̀rẹ̀ sí máa rí rúdurùdu mo ní kó máa sínú ọjà bẹ́ẹ̀ ni kò rí. kíkẹ́ tó bá tún sọ̀rọ̀ máa bẹ́gi fún ẹ. búọ́ bẹ́ẹ̀ ni. áńgẹ́lì mi ọlọ́run wá rán sí mi. áńgẹ́lì mi ọlọ́run wá rán sí mi. áńgẹ́lì mi áńgẹ́lì mi ọlọ́run wá rán sí mi. áńgẹ́lì lènìyàn ènìyàn ní áńgẹ́lì ọ̀rẹ́ mi jọ̀wọ́ wá rán sí mi o. áńgẹ́lì mi ọlọ́run wá rán sí mi. ire níwájú ire lẹ́yìn o ire ní gúúsù ire láríwá o ẹ wá mi rí o ẹ wá mi o. áńgẹ́lì mi ọlọ́run wá rán sí mi. áńgẹ́lì ẹlẹ́nìyàn ènìyàn ní áńgẹ́lì o. ọlọ́rẹ̀ mi jọ̀wọ́ rán sí mi o. báwo ni ó jẹ́ fún mi. bàbá kò fẹ́ school tí bá ti kúrò mi tí mo lọ sí èmi á já sí school ẹ kí mi lọ change. Thank you, ma. Welcome you again. You're welcome. Oh my God. Nìkan èmi gan ni. ṣé lè ṣe ni. Never in your life, never in your life. àgbọn jẹ́kẹ́. ọ̀pọ̀ èèyàn kí gbóbìnrin bẹ̀rẹ̀. ẹ tí mo tọ́ kíkí lọ́wọ́ ẹ̀ mi mo tọ́ kíkí lọ́wọ́ ẹ̀ mi òun á bọ̀ òun wá pẹ̀lú mi. ṣọ́ọ̀ṣì ẹ̀tẹ̀lẹ̀. yóò tẹ̀ láàmì tó bá wù mí tẹ̀. ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ ìjà pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ kó ṣì lọ ẹ̀kọ́ náà kọ́ ní ní ká kó ṣì lọ. ọ̀rẹ́ díẹ̀ pẹ̀lú aṣọ kọ́kọ́ tó ṣe. gbà wọ́n lẹ̀ kí já lọ yanjú tiwa jàre. ṣé wọ ìgbóye kí ni tiẹ̀ pẹ̀lú wọn wọlé ká yanjú tiwa. wọlé tí bó ṣe fẹ́ tẹ̀lé ní wọnú rúùmù yàtọ̀. pẹ̀lẹ́ o. ẹ kó ṣì lọ ẹ̀kọ́ náà kọ́ ní. pẹ̀lẹ́ o. ẹ pẹ̀lẹ́ o. ẹ bá ṣe lè ṣe ẹ̀kọ́ kó wí fún mi. ẹ pẹ̀lẹ́ o. torí ọlọ́run bá wa darí jíjẹ àti jẹ́ kó rí ẹsẹ̀ important ìyàwó náà lè ti rí láti fi ìfọ̀sí ìṣe ìdá please Kíkẹ́ bá wa darí jẹ. àti wípé tábàjọ wà náà a máa ṣẹra wa wọ̀ká máa ṣá láti máa lẹ́mìí ìdáríjì ó ti níbi tó náà wà báyìí sí ó ti realize mistake ẹ. mo fẹ́ kó fẹ́ mi fẹ́ràn bí abẹ́bẹ́. àwa náà mọ̀ pé nǹkan tó ṣe ò dáa torí ọlọ́run má jẹ́ kó fẹnu fẹ́ra bí abẹ́bẹ́ torí kó má bàa fẹnu fẹ́ra bí abẹ́bẹ́ ló jẹ́ káwa wá síbí báyìí ní káwa máa bẹ torí ọlọ́run please. mi ò ní anything pẹ̀lú ẹ̀rọ kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ ìrún kan ṣẹlẹ̀ nígbà wà ní lọ́dẹ̀ tí lọ. adult ní gbogbo wa kò sọmọ kékeré nínú wa ó sọ tó ń sìn ó sọ pé ó máa fẹnu fẹ́ra bí abẹ́bẹ́ ẹnu ẹ ló fi sọ. ẹnlá bí mo ṣe fẹ́ ọkọ tí mo ṣe sọ bí mo ṣe wọ́n fún èyí ò mú sínú kò ṣe àwọn ìṣàlẹ̀ kò tẹ̀ jẹ́. Mom. kí ló dé tó pariwo. mo fẹ́ wà lọ́wọ́.
So kí n tó a ṣe fún un. Mi ò kẹ́ sọ fún driver kó máa gbé mi lọ school. Ìwọ ni mo bá lọ́rọ̀ láti ilé lọ. Má fi mọ́tò mi bí ọmọ ìmọ̀. O gbọ́dọ̀ wọ inú mọ́tò mi. Bẹ́ẹ̀ ni mo sọ fún un. Bẹ́ẹ̀ ni. O gbọ́dọ̀ wọ inú mọ́tò mi. O gbọ́. O ti gbọ́ nìyẹn. Má wọ inú mọ́tò mi. Má drive ẹ̀. O ò lè gbọ́dọ̀ gbé. O ò gbọ́dọ̀ gbé lọ sí anywhere pẹ̀lú mọ́tò mi. Má wọ inú mọ́tò mi mọ́. As a matter of fact, láìpẹ́ láìjẹ́ máa tó gbé ẹ̀ kúrò nílé mi. Bọ̀mú mi, mo bí pé ẹ bọ́ parí school. Ó rí pé ẹnu ẹ̀sán tó sí kí ṣé òun ló máa kọ́ ibi tí máa tó dé mi tí ó wá òkè ṣá. Àṣé kìí ṣe pé bóyá àkọ́ṣe ẹ̀ lọ́pọ̀lọ́. I don't speak of your crazy. Mo sọ fún ẹnìyẹn mo ní ó kò gbọdọ̀ gbé lọ sí anywhere. Bá fi mọ́tò mi gbé lọ sí school mò ń lo wọ́yẹ̀. Ẹ má kà mí lóhùn kò gbọ́ kò jẹ́ kí làkàyè yìí ẹ̀. Olùtúgbọ́ yẹn. Ẹ̀fẹ̀ yóò sọ ìtàlọ́ pọ̀ ẹ̀. Why are you doing this now? Dúró síbẹ̀ kó máa sọ yìí kó máa ṣì kó máa sọ wọ́n láyé dùn yìí. Mo sọ fún ẹnìyẹn ní ìfẹ́ rí ọwọ́ ẹni nǹkan. Ilẹ̀ ṣe ti rí ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ o. Bá jẹ́ kí n rí ọwọ́ ẹni nǹkan kọ̀ọ̀kan mi. Má lò kọ́ mi. Àgbọ̀dọ̀ má fọ́ ọkọ̀ kọ̀ọ̀kan mi mọ́. Òtítọ́ ní kọ́kọ́lọ́ kíkà rẹ̀. Mom. Ènìyàn kí ni mo ṣe o? Èlò ló gbé fún wọn. 4,000 naira. Ẹjọ́ ẹ ṣe jẹ́ ká yọ 500 naira yẹn kúrò. Sọ 5,000. Tó bá ti gbà bẹ́ẹ̀ 5,000 naira sí sílá. Ó dà mà, kò sí wàhálà, a máa san 5,500. But ẹ má yẹ kẹ́ni kankan mọ̀ nítorí afẹ́ mi ṣe ìyàwó ni a dẹ̀ tí ìfẹ́ kẹ́ni kankan mọ̀ lẹ́yìn àwọn ìyàwó ìgbà tẹ́ ẹ̀ bá ti fẹ́ kẹ́ni kankan wá ẹ̀yìn lè tó máa ó dà mọ́ ṣe é mọ̀ ọjà tí wọ́n pẹ́ ńlẹ̀ wọ́n bá ti dé wọ́n máa bọ̀ wọn tó o tó pẹ́ ńlẹ̀ kẹ́kẹ́ wàá mú kẹ́kẹ́ tí ra mọ́ fẹ́ máa rẹ̀ èmi náà gba akókò fún a máa lẹ aṣọ fún àlélẹ́ kan. Mo ti ẹ̀ lè a máa wá rà. understand nǹkan tó ń ṣe. Iye torí mọ́mí ẹ̀yẹ mi mọ́ tó lè ṣe no matter what the case may be tí ọmọ bá ṣe ìyá ẹ̀ tó bá dẹ̀ ti bẹ̀yà ó yẹ kí ìyá dá ìdí nínú ẹ̀ abẹ̀yà yẹn títí tí ìyá yóò dá ìdì tó lókè mi lẹ́yìn o kò lókè mi lẹ́yìn o mà. for social mọ́mí kan tẹ̀lé kò fún mi èmi kan ti decide bóyá lè tẹ̀lé kó lè fún mi. ó ní ṣe bẹ́ẹ̀ náà ó lè dúró. ó lè kó lè jà ìyọ́pọ̀ eré ma wo bí ọ̀rẹ́ mi ní ẹ́ ó ti yẹ. má jẹ́ kó fún ẹ lámọ̀ràn tí ó dà ẹ wà òkè bó ṣe máa bẹ mọ́mì ẹ tó máa lọ bá àwọn olórí ẹbí ní kọ́ bẹ̀bẹ̀ mọ́mì òun ló máa wá ó ṣe pé kò kú ló ṣẹlẹ̀ lọ. ẹ káàbọ̀ mà ẹ ra màá níjọ́ mẹ́ta. ló ṣẹlẹ̀ yìí. àwọn ẹ̀rù ní sukùl ìgbà táwọn ènìyàn ń kọ́ abẹ́ mi. àwọn akéde ẹ̀kọ́ láti táàrí sukùl. àti ẹ̀kọ́ mi ò fẹ́ rí ọ̀rẹ́ ẹ̀kọ́ rẹ̀ mi ò fẹ́ rí ọ̀rẹ́ ẹ̀kọ́ àwọn sukùl mi ti rí tí mo fún ẹ tẹ́lẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ ẹ bí mi lè rẹ̀
ẹ gbọ́ mi. Bẹ́ẹ̀ díẹ̀ kọ́lá. mọ́mí. I'm crazy or something. Kí ni mo máa bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí ò ní gbọ́kàn tí mo sọ? Wọ́n ní mi ìfẹ́ rí àwọn ọ̀rẹ́ mi lójú ọ̀rọ̀ pé mo bẹ ṣeré mi. Wọ́n ní mi ìfẹ́ rí àwọn ọ̀rẹ́ mi lójú ìgbọ́. Abẹ́rẹ́ sọ kí ló pẹ̀? Ṣé mo pè é sọ̀rọ̀ àbò wà ní ẹbí? Bẹ̀fẹ̀ kí bàbá mi sáì fún pé mo ṣe mo kò fẹ́ lọ. Díẹ̀ kọ́lá, I am not going to say it again. Mi ò fẹ́ rí àwọn ọ̀rẹ́ mi lójú ìgbọ́. Ọgbọ́n mi, ṣó ti gbá mi ìjọba tuntun lórí ẹ̀ báyìí? Mi ìfẹ́ rí àwọn ọ̀rẹ́ nínú ilé eyín tí ajá fi ń bọ́ọ̀mù ìṣeré olófin kù jẹ. Ó gbọ́ mi, àbọ̀rọ̀dè lásán fún ọmọlúwàbí tó bá dé inú àdé dídì. Mo jẹ́ pọ̀pọ̀ tí mo sọ. Ìjọ tí mo bá ti ń rí àwọn ọ̀rẹ́ mi báyìí, ẹ máa kú sẹ́wọ̀n mi. I don't care bóyá mi ò bí èkó sí tó kàn. Jẹ́ kí àwọn ọ̀rẹ́ tiwọn àti wọ́n àti wọn ẹ̀gbọ́n gbére lẹ́ máa sùn. Bóyá wo ló ní wà sọ fún mi. Bọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan tí mọ́mí mi ṣe báyìí náà? ṣé bóyá kó dúró sẹ́nu géètì nígbà ìgbà àtijọ́ ìgbà kí n dúró sẹ́nu géètì tí wọ́n ní ojú àwo ni àwo fún gbọ́dọ̀ tí wọ́n ló bá mi ṣiṣẹ́ ní ẹ̀yìn má bí mi ní kwẹ́sàn mi. èmi tẹ̀sí fún mi pé kí ló fẹ́ lákàtà ọ̀sùn transfer fún mi máa fọ́ mi. ó dàbí orí tiẹ̀ o níwọ̀n kan tó dàbí táyà yìí òdì èmi ní kọ́ ọ̀ sí transfer wọ́n mọ̀ mi tán gbà lára transfer wọ́n mọ̀ dáhùn ọjà mọ̀ ti jà wọlé ẹ mú mi gọ́tà ni. àpò kẹ́míkà bọ̀ ni. bẹ́ẹ̀ bá dé pẹ́ púpọ̀ ẹ sàmìkà àwọn wèrè àwọn olùsí ooo ọjà ti jà wọn méjèèjì ẹ sábà sùn nínú kẹmọ kankan yóò sì sí mi lẹ́sẹ̀ gàrí. Yes ma. Ẹ jókòó ó yà ilé àjọsọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo sáré nídìí owó kan kọ́lọ́mọdé kí èèyàn bá olórí gbogbo ọkọ̀ bí mo ṣe ń bá yín ṣiṣẹ́ ó láwọn ibi tèmi náà tí wọ́n ti fàájì ládùúgbò wa wọ́n ní security mọ̀dámù mi mọ̀dámù wọ́n sàmọ̀yìn mi tí sẹ́yìn bá wà lọ́wọ́ mi náà mo wá kan jòkó ọkùnrin kan wá ní kí wọ́n bá wa níta jòkó sí pé èèyàn gidi ni ó bá ní ká máa bàbá ṣe fẹ́ mo bá tún pe àwọn èèyàn wọlé pé ìpè tọ̀ àlàmúsẹ̀ ènìyàn kan ló ti wọlé yìí ní kírètì mẹ́rin la mú ajẹ́pẹ́pẹ́ sóòpù ajẹ́ gbogbo ẹ̀ kò pẹ́ sígbà náà mo kàn ráwọn kan tí wọ́n wọlé ní gbàgà náà bá ara wọn mo ní kí ni arákùnrin yìí ṣe wọ́n bá ní wèrè ni pé ó já ló gba wèrè ni mo ní bó ṣe di pé ó jẹ gbèsè sí mi lọ́rùn mo fẹ́ san gbèsè àwọn oníkiri tẹ̀ mọ́ pé kò sí bí wọ́n ṣe borí ajá tán ní borí gbogbo tán fi ṣe pé gé tí màmá dáhùn àjẹ gbèsè síbi mo fẹ́ san mo sì tún láwọn gbèsè pẹ́pẹ́pẹ́ kan náà tí mo fẹ́ jẹ torí kò kún bá mi. ok so owó oṣù ti fẹ́ wèrè ló fẹ́ kọ fún. irọ́ kìí ṣe pé torí wèrè ó dá gbèsè sí mi lọ́rùn wá fẹ́ kílíà gbèsè mo fẹ́ san debt yes ma I was clear my debt. títí ní yàtọ̀ sí tiẹ̀ mo rò pé máa kó ọ̀rọ̀ yẹn papọ̀ tẹ́lẹ̀ kó bá mi máa sọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run fi sí lẹ́nu láti sọ problem lè ní ìgbẹ́ sọ̀rọ̀ problem lè ní. ìyàwó ẹ̀ sì bíbọ̀. náà mà ó sì wà nínú nínú. ìkẹrin kọ́lẹ̀ rẹ̀ sí. náà méjì ni. ẹ ṣe àṣìṣe wọ́n kọ́ mọ́mì ìyàtọ̀ sáwọn méjèèjì èmi àti ṣúà mo ṣe máa ń sẹ́yìn lọ sí mi sí mi. ṣé nǹkan tẹ wá jókòó pé ẹ fẹ́ pẹ̀lú sí ẹ̀fọ́ torí òun oṣù nǹkan tí ìlú ṣẹ̀ ní kò sí problem àtẹ́gbẹ́ gbogbo ilẹ̀ wà breast ẹ̀rọ láti ní ìrọ̀lẹ́ ẹ̀ ṣe àṣejù máa pè mítìn pé ẹ fẹ́ rí ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ ṣe. ẹ dàpọ̀ for one more thing tí bá lọlé ẹ dàpọ̀ máa tọ àyè ọjọ́ méjì ṣe wọn pé àwọn ìyá yìí tí wọn bá pààkì ọkọ lẹ́ẹ̀kẹ́ yìí rẹ̀ ni wà àwọn bọ́ọ̀lì rẹ̀ gbogbo bọ́ọ̀lì tí wọ́n ti lọ́mọ orí gbogbo ẹ dàpọ̀ fẹ́ ṣàfihàn ẹ̀kọ́ tó di pé máa padà wà láàgbọ́ yìí. ṣé yẹn ni mọ́tò ìyàwó ẹ̀ ló ń pè ní mọ́tò ok o fẹ́ lọ service kò sí problem mo bí ìyàwó mẹ́ta ló mú. eléyìí tí mo fẹ́ lọ sọ́dọ̀ ẹlẹ́kẹta àwọn méjì tí wọ́n wà lọ́dọ̀ àwọn ìyá àbí kan bá wọn kiri owó kan bá wọn kiri ẹ̀kọ́ ilé kankan ni ó lè di sábìsì. ìgbà tó bá ti kú ní ilé ẹ̀sìn kò lè dé gbogbo lè gbọ́ sẹ́kọ́ mọ́. ẹ ṣeun. kí lòun ṣe òun lè máa jókòó sí iṣẹ́ títí. àìmọ̀ sí kéètì àmọ̀ wà mọ́tò pa. ó sọ fún mi náà tẹ́lẹ̀ pé ṣe ti sún. èmi sọ fún ọ pé sẹ́sùn ní olóyún kó sẹ́sùn ní sẹ́yìn èkó ni. wà bẹ́ẹ̀. tí bí tèmi àjọ wà bẹ́ẹ̀ ni. wíwí mo ní bọ̀ fún torí ẹ̀ dàbí jẹ́ àkéré rẹ̀ bí àwọn tìyí kẹ́ èmi ni. iṣẹ́ òṣèlú fẹ́ lọ lọ́jọ́ mẹ́ta ní. á ti ẹ̀gbọ́sẹ̀ kan ló ṣe bí ó lè gbọ́sẹ̀ kan ló ṣe bí.
wàá fún ẹ lọ́sẹ̀ kan wàá máa ṣiṣẹ́ tiẹ̀ àwọn tó bá ní tó bàbá ṣe mọ́ iṣẹ́ mi. irọ́ mo kàn fẹ́ tọrọ ìgbà tẹ̀sí tí ní kò sáyé ẹ̀ mọ̀ wọlé. tó bá ti di end of the month níbi tó bí ẹ̀sìn kan ẹ̀yìn kan mú ọmọ rà di end of the month. oníbo ṣe dọ́là mi kí wọ́n ti pè fún mi ní ohun òṣìṣẹ́ ordinary ló ń ṣe fún ẹ pé oníwèé àwọn tí o bá mú o dání tó sọ pé ayé lágbájá máa rí báyìí ó máa rí báyìí ó máa rí báyìí irú nǹkan tó ń sọ nìyẹn torí nǹkan kan tó strange nínú àlàyé ni wípé tí mo bá ṣe lálàyé gangan ló ṣe máa ṣe tí mo bá lálàyé pé àtẹjọ dúró sí ibà yà ń sọ̀rọ̀ ó dá mi lójú pé èmi àti ẹ ṣì máa dúró sí ibà yà ṣe máa sọ̀rọ̀. babalala Joseph alala kí wàá lò lé òpàdé ṣe sí torí ẹni tó lè gbé wò tó fi ń ṣépè fún mi lójú oorun ṣé mo ṣe pé nǹkan lè àkúnjà. ẹgbẹ́ agbọmọlà ẹgbẹ́ agbọmọlà ẹgbẹ́ agbọmọlà ìyá kọ́ màá ló ta lé mi mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá mi kọ́ nítorí bí ẹ̀yin náà lè máa ń pa lówe wípé ìyá ò gbọ́dọ̀ jẹ gúdúgúdú lójú bá kàkà kò rí bẹ́ẹ̀. àwa sọ̀rọ̀. jẹ́ kí àwa sọ̀rọ̀ nítorí pé mi mọ ibi tí wọ́n ti ń fi ẹ̀rọ ní ìfẹ́ èèyàn wò sí èèyàn kó dẹ̀ wá dibi mọ́ èèyàn lọ́wọ́ díẹ̀ kọ́ lánàá mo fi ẹ̀rọ ní ìfẹ́ mi wò sí ó dẹ̀ tẹ̀ mí lójú mọ́lẹ̀ ó bà mí lójú jẹ́ díẹ̀ kọ́ lá pa mí nígbẹ́ mo fẹ́ kí ẹ̀yin náà kẹ́ ẹ bá mi pa díẹ̀ kọ́ lá nígbẹ́. díẹ̀ kọ́ lá gbàgbé pé atótó lòun agogo bẹ́ẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ lòun ọba ìlú ojú ò bá rọ̀ wẹ̀lìwẹ̀lì ẹyẹkẹyẹ kíkẹ́ o àfẹ́yẹ àwọn àgbààgbà àwọn eléré ọmọdé lè ní o ìkífẹ́ rọ. nígbà tí ọ̀rọ̀ ti wá rí báyìí tí gbogbo ẹ̀ wá rí báyìí ṣèrí àwọn ló fẹ́ ká jẹ́ fún un. mo fẹ́ kí díẹ̀ kọ́ lá kó rí ewé nílẹ̀ kó pè lówó mo fẹ́ kó sunkún gbẹ̀yìn ayé ẹ̀. tó bá jẹ́ pé bó ṣe fẹ́ gan-an nìyẹn àṣẹ ti gùn bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ látòní ìlọ ayé kọ́ àṣẹ ọ̀run kọ́ àṣẹ gbogbo ohun tó ń du díẹ̀ kọ́lá nínú ó ti dìbànújẹ́ fún látòní ìlọ. ẹ ṣeun bẹ́ẹ̀ ni. لا إله إلا أنت سبحانك أنا كنت من الظالمين لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك أنا كنت من الظالمين السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الله أكبر. Afa Adekola. Afa Adekola. Afa mo ń dá yín lóhùn. Afa Adekola. Afa mo ń dá yín lóhùn. Ẹ̀mí ló ní mo pè é. Ó máa tún gbà mí ìgbà mẹ́ta sàn. Ọ̀rẹ́ yín tó mú yín wá ó ti mọ̀ mí tẹ́lẹ̀ o ó mọ̀ pé mi àfa àbàdàn èmi fi gbà kan báyìí èmi fi bọ̀ kan bẹ́ẹ̀ sì ni kí n fún un báyìí kí n fi pé dúdú kí n sì kí n fi dúdú kí n fi pé mú fún un. tó bá ṣe lórí ọ̀rọ̀ ló ṣe máa sọ. èmi náà wá kọ́ tó gbogbo ẹ̀dá tí bá ń jẹ́ fún láyé kò ń ṣe mímọ̀ sí rẹ̀ bí ò bá ṣe mímọ̀ sí ọba àlá mr láti mo ṣe àbẹ̀rẹ̀ ló máa ń jẹ ọ̀rọ̀ yìí. ọkọ ọmọbìnrin wọn ṣe. àfà ẹ tún kò tẹ sọ tán sí ẹ tún sọ padà. asan tó lọ bẹ̀rẹ̀ kábà ọlọ́run ọba àdékọ́ lẹ́yìn kí n pè jẹ́ lọ obìnrin ló máa ń jẹ òkú ṣètò ṣé mi ò sọ fún ẹ. mo wá ọkọ ọmọbìnrin. àfà ṣé kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tá a bá ṣiṣẹ́ àfà tàbí tá a ṣiṣẹ́ ìkúnlé kéèyàn tó mọ̀ pé èèyàn ní ẹ̀bùn àwọn iṣẹ́ ìránṣẹ́ mo ti rí lójú àlá mi obìnrin ló ń ṣe fẹ́ gbọ́ obìnrin tó ń ṣe gangan báyìí ni mo rí lójú àlá mi. àfà mo ní ẹ̀bùn ìránṣẹ́ débi wípé tí mo bá ṣe láàlá yẹn gangan bẹ́ẹ̀ ló ṣe máa ṣẹlẹ̀ irú gift tèmi nìyẹn mo ti rí ẹni tó ń ṣọ̀rẹ́ mi. ẹ wá rí kò wá sí pé èèyàn kan bẹ nínú ayé tó jẹ́ pé kò sí irú rẹ̀ irú ọlọ́run ọba àlá nìkan ni kò sí nínú ayé gbogbo táwa náà ń ṣe kì í ṣe mímọ̀ ṣe wa o ọlọ́run ọba àlá ni ń fún wa ṣe àfàbí tẹ́ wá ní nǹkan tó kàn tẹ́sán báyìí kẹ́ ẹ dìde báyìí kẹ́ ẹ lọ bẹ̀ ló bá tán dìde jábọ̀. Ayé ní sùúrù ẹ̀kẹ́ tí mo pè jẹ́.
Wọ́n náà bèrè kíkẹ́. Bíi alfa. Ẹniọlá, Kíkẹ́ la béèrè, ṣé tèmi ló pè bọ́ta? Torí ẹ̀ náà ni mo ṣe pè síta, á lè sọ bí tí kíkẹ́ wà fún yín. Ṣé kò sí tí mo rí? Kíkẹ́ la béèrè. Kíkẹ́ lè béèrè bẹ́ẹ̀ ni. Ṣé ẹ gbọ́ pé Kíkẹ́ ti kú ni? Kíkẹ́. 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 Jìdé náà. Kíkẹ́, talk to me. Wojú mi. Ọjà ayé yìí ti sú mi. Mo fẹ́ padà lọ sọ́dọ̀ oníbodè kí n lè lọ tún ẹrù mi tò. Ǹjẹ́ ìwọ̀n gbọ́gbàgbé pé bọ́jà ò bá tú pàtẹ́pàtẹ́ kan kì í relé? Irọ́ ló pa. Ṣé wo mọ̀ wípé àkísà tó bá ti dágbére àkìtẹ̀ ìgbà abẹ́rẹ́ kan ò lè dá dúró ni? O ò lè lọ. Kíkẹ́. Kí ló ṣẹlẹ̀? Wọ́n bá mi wú mi mú. Kí ló ṣe? Kíkẹ́. Báyọ̀ ọmọ ní dáhùn báyọ̀. Kíkẹ́. Kí ni màá lọ wá báyìí? Ṣé ọmọ náà? Yẹ àwọn ọmọ báyọ̀. Kíkẹ́ lọ. Orúkọ díẹ̀ kan ló pa títí tó fi kú. Ṣé mo mọ̀ kọ́ tó transpire láàrin yìí ni? Ẹ wò tó bá jẹ́ pé òṣìkà yìí méjèèjì jọ bára yín wá sí báyìí ẹ má gbóṣì yẹn wá bí o ẹ tètè bọ́ síwájú náà kẹgbẹ́ kó wájú step tí wá bí o ọ̀rẹ́ mi tí a wọlé òun náà kọ́ ló fà á nígbà. Kí la máa ṣe báyìí? Ṣé bí èèyàn ṣe máa ń pè é? Bí kí wọ́n ní solution tó yà máa ṣe báyìí? Ẹ wò ṣáà lè máa wáyé mi rọ báyìí. O lè máa wáyé mi rọ báyìí solution tá a lè ṣe. Nígbà tó ti di dandan ká bẹ̀ kó gbẹ̀bẹ̀ kó lè dáríjì ẹ á máa béèrè ibi tí wọ́n sì sí àbí bẹ́ẹ̀. Àbí ìṣèlú solution náà ní ká bẹ̀. Sí yẹn possible. Bẹ́ẹ̀ kò tí ì yá o. Ká nígbà tí mò ń sọ fún ẹ pé kó o bẹ ọmọ yẹn ṣé kò tí ní forgive ẹ kó tó ti pokú. Ìjọ solution náà ní bàbá mi wá máa ìka ayé mi rí báyìí ayé mi ti ń rú báyìí. Wàá dá solution yẹn wàá dá wa lọ sọ́run tó wà wàá lè lọ bẹ̀rẹ̀. Bíyì. Tí o bá sọ ọkọ̀ fẹ́ jọ mi wàá máa gbọ́. Ó ṣe é lọ. Ṣé ìgbàgbọ́ gbé bẹ́ẹ̀ nísìnyí tó o bá pẹ́ tó bá gbé yẹn nísìnyí tó bá lọ gbèrò èkó ló ń pè mí o. Ẹ̀gá wà níbí o. Kí ló ṣe etí ẹ̀ tí ń gbà tí wọ́n pè báyìí ni? Nígbà tó pè báyìí ló kọ́kọ́ mo lè gbé báyìí mo lè lọ tẹ̀mí kí wọ́n yí tẹ̀mí tẹ̀mí ṣiṣẹ́. Ó ṣe pariwo báyìí lọ́kì àpariwo sí kọ́ ló máa pariwo ẹ má pariwo jù. Lọ́kì àbábá lọ́kì à. Bẹ́ẹ̀ kò ń ṣe èrè àrí. Bàbá jẹ́ inú ìyá táwa yìí kò sí respect fún mi. Èmi wà níbí ẹ̀ bá máa wí gbogbo tírọ́ọ̀kì ó fẹ́ lọ ṣiṣẹ́ wọ́n ní padà ìwọ wá gbé tírọ́ọ̀kì ó fẹ́ lọ ṣiṣẹ́. Ṣé mo sọ pé mo nífẹ̀ẹ́ owó ni tí ò ṣí èrè ni tó bá ti bí ara já èrè ó fẹ́ já èrè ó bí ẹ̀ make up ẹ̀ pa. ilé bí ọjà tó wá tàbí díẹ̀ kan láti wò wá aṣọ bí. mo ní pé ìgbà yẹn kò jẹ́ níbẹ̀ ṣe gbajúmọ̀. ṣé kókó kó fi ṣí ẹni òpònú ayéradà. ó tiẹ̀ dá ẹni àwọn àna wọ́n ní ọ̀dà lápò jọ torí ọlọ́run aago mẹ́rin lóru tí o ti gbóúnjẹ wá fún yàn látàárọ̀. ṣé torí ìfilẹ̀ ṣe ń kún bí o. ẹ ṣe kò tẹ́ torí ni tó dáa torí oúnjẹ mo ṣe wá o. òkèlè kí ni ìṣòro rẹ̀ gan-an. ìṣòro ayé mi gangan ni oúnjẹ ṣe torí kí ni slice bread olórí burúkú àti tí tẹ̀yàn mu tẹ̀yàn ẹjọ́ oúnjẹ ni yín lọ fẹjọ́ sùn màdàmú àwọn àánú àwẹ̀ ni
kí ẹ mọ wà náà ẹ̀jẹ̀ yóò ní break time. agbóre lolu. aago lọ́bìnrin lọ́wọ́ àwọn tó ṣe aago. ó dà lọ́bìnrin náà fi lọ́wọ́ mi. máa fẹ́ gbé ẹ̀sùn màdàmú. ok ó ti di pé kọ́kálukú mọ̀ fi ṣe is it not apartment or department mú kanu méjèèjì òfin sakọ sí mi wọ́n fi apartment or department yẹ òfin sakọ when you come to leave that gate I will lock that entrance you will not enter I promise you that I will prove that I'm the CEO of the gate man. wo mo jẹ́ kó yé ẹ wípé èmi ni mo ní àṣẹ nínú ilé mi mo lọ̀gá ẹ̀. ó dá o ọ̀gá o ìgbà wo lẹ máa ṣe oúnjẹ tó tẹ́ gbòǹjẹ wa tiwa wá o. tó bá ti dá mi máa fún mi máa gbúra. àdìgbò tó bá ti yàwọ ni tó bá bí ẹrí mo fún ọ ní 30 minutes mọ́ gbòǹjẹ wa ọ̀rì kọ̀ kọjá nínú. orí aláìṣẹ̀ ọ̀gá tó sanwó iṣẹ́ fún mi. kí ló ṣe kí ni ó ṣe fún mi. àwọn kọ́kọ́ mà lè díẹ̀ kan láti ẹ̀ pariwo àtàkùn ni wọ́n tàn ní àwọn ọ̀rẹ́ wọn. rédíò ẹ̀kọ́ láti mọ̀ àpérò nù kí náà ló ti fáwọn náà. díẹ̀ kan láti ẹ̀ àmì ìjọba ní ìyá ìkọlù dídé. kílẹ̀ yìí rí ẹ̀rù nìkan ibi tí mo bá wọn sùn tí mo bá wọn jẹ mo rí mẹ́wàá ṣẹ́rí wọ́n mà sí jẹ́ kan àtàtújú ni wọ́n tí wọn ò rẹ́ rárá jayé pọ̀ àbí bí ìṣàngó lójoojúmọ́. ọba nìkẹ́ ìsàlẹ̀ tẹ́mi mọ̀ wá yóò mọ̀ jẹ́ ìmọ̀ kankan tó ń lọ lórí àbí ṣé jẹ́ pé àdúmọ̀dá kọ́ ló bí ọmọ ni kó má jẹ́ pé adopted scientist ni. èmi gan ò lérò pé àwọn ọmọ bí. àtàwọn àjọ ń sọ̀rọ̀ àwọn òbí. àwọn òbí. tí wọ́n rí àbí pé kí wọ́n rí èèyàn tó lè bá madam sọ̀rọ̀ kó kàn sí ju àwọn ọmọ ẹ̀ pẹ̀lú àdúró owó tó ná kí bàbá yẹn náà kó lè gbádùn ní sáyé. kí wọ́n fi ọlọ́run bí àná bí madam ò ní gbọ́ madam tó nágídí bí. ìwé ọ̀rọ̀ wo ni wọ́n á ṣe ní gbọ́ tí wọ́n bá wọn sanwó gbọ́ wọ́n á ní gbọ́ ó dà ẹ̀ mọ̀ ká tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ bá wọn. ẹ wọ́n jà torí pé bóyá àti iṣẹ́ lọ́dà wọn ká máa wà bí ẹni tí ò lọ́pọlọ à ń iṣẹ́ lọ́dà wọn sọ pé ká má lọ́pọlọ a lè pè wọ́n jòkó a kó wọn ṣàkíyèsí. àwọn fúnra wọn wọ́n lè má ronú lọ́bẹ̀ torí pé irú nǹkan tí wọ́n ṣe it's a bad attitude bad attitude ìwà burúkú ni sí ọmọ tí èèyàn breastfeed láti inú a máa lọ bá wọn sọ akàdé bẹ́ẹ̀ pé báyìí ni o. àní díẹ̀ kọ́ ó ti ibà báyìí wọ́n mi dé ẹ̀rí báyìí wọ́n dé ẹ̀rí wọ́n gbójú wọ́n lọ gbalẹ́sà gbójú nù. ẹ ti wá fẹ́ sọ ju nítorí mo ti máa ń gbà yín láyè sí ẹ ti fẹ́ sọ yẹn di ojoojúmọ́ ẹ ń pera yín gan ẹ máa ṣe létí ìra yín lórí bóyá kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ sọ. òkèlè àti iyọ̀ òkèlè. òkèlè àti mo ní o ti máa fẹ́ rí yín ó kàn ní pé ìlú ọmọ fẹ́ sọ. ó ti yé ẹ má bẹ̀rù máa ẹ jọ tó lọ lọ ọ̀rọ̀ kan ni ó wà lójú tí a ká lójú torí pé látijọ́ tí èmi ti dáyé àyà ni wọn tí ó gbọmọ ìṣẹ́gbẹ́ kan báyìí tí ó gbé ọmọ lọ́mọ yóò gbé àwọn Yorùbá kan sì máa sọ pé ọlọ́mọ yẹ kéèyàn fa ẹrù tiẹ̀ sọwọ́ kó wá gbé ẹrù ẹlẹ́rù sórí nípa ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ làlá wa rí nígbà tí èsì adopted scientist ìpè ọmọ mọ̀dáhùn ni fún wa lóde tó jẹ́ pé ẹ fẹ́ rí ní ìṣẹ́jú kan àwa tá à ń sọmọ yín gan tó jẹ́ pé wọ́kàsì lásán ni wa ẹ ń bá wa ṣe fàájì àjọ ń tẹ táàdùn máa bá wa dọ́wọ́ kẹtẹ́ ẹ̀ ṣe bíi kíní tiwa láti wá ní ká wá bèèrè lọ́wọ́ yín pé ṣé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ó fi di pé ẹ̀yìn àti ìdí ẹ̀kọ́ la ẹ ní mèsìkọ́dà kọ̀nsáìn tí ò bára wọn dọ́gba kátà fẹ́ bèrè ìyẹn náà. ẹ mọ bí sórí wọn. ó kàn wọn rí àwọn náà kan lágbé báàgì bí alájọ ṣòwò torí tá a bá ti gbowó sí wọn lè rò pé ìyàwó mi wọn ni wọn gba ìdí òkú sí ọlá. wà á ṣe ilé tuntun ṣe ṣe mo dúpẹ́ ìdíwọ́ tí ẹ̀yin ọ̀gá tí wọ́n bá jẹ́ pé ẹ̀yin owó gidi tí wọ́n fi tọ́ yín ní kékeré iṣẹ́ wo ni màá wù yín kẹ́ ṣe kí bẹ́ẹ̀ pé kẹ́ ẹ rówó lọ sílé ìwé kẹ́ kàwé. ìpè tó bá jẹ́ pé wọ́n rówó tọ́ mi lọ ilé ìwé máa rojọ́ pa yín ni. lọ. lọ́yà tó bá ẹjọ́ àwọn ọmọ alẹ́jọ́ yìí wọ́n kọjá yìí tó bá jẹ́ dráìvà iṣẹ́ òun. àmì ìfọ̀jẹ̀ sójà nínú ìṣẹ̀lẹ̀ ìwé tẹ̀ka ìṣẹ̀lẹ̀ ìkó ẹsẹ̀ ìkóra ìkó ẹsẹ̀ ìkóra ó yẹ iṣẹ́ ìdúró tó ti bá yín jókòó mo ń bẹ́ẹ̀ ni òkú ní jókòó ẹ wọ́n kí mo jẹ́ bá yín jókòó ẹgbẹ́ pọpọ lóyún wọn sún sẹ́yìn tí ọba bá yín jókòó lọ bó ṣe bá yín jókòó lọ́pọ̀ ní yorùbá òkè yorùbá torí
tí mo bá yín ṣe yìí tí ò ti jẹ́ kọ́kọ́ lọ mi ó yí sẹ́yìn tí ìbá wa ṣe bẹ́ẹ̀ ni èyí mẹ́tẹ̀ẹ̀tẹ̀ wájú ọkùnrin ọ̀pẹ ìjókòó ṣe ní tí orí àwọn kan sọ bá àwọn kan sọ bá wọn sọ kí ni ti yín torí ọlọ́run kí ni ti yín tó bá pé díẹ̀ bọ́lá ni mò ń kẹ́ tí mo wá ń ṣe ẹ̀yìn bó ṣe yẹ kí n máa ṣe yín ẹ máa ní ẹ wọ́n ṣe mí báyìí àyàmú ọmọ ẹ tọmọ ẹ kọlú mọ ẹ ti kí nìkan kì í kú mo tún wá mú ọmọ yẹn mo gbèsè pé wá mẹ́yìn náà mo wá mú yín mo ṣe yín bí èèyàn gidi mo fún yín lóúnjẹ gidi mo tó bá nídìí owó mi máa fún yín gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ mo ń ṣe fún yín ládùúgbò ẹ wá tún lọ ń ṣe ní tí ìlẹ́yìn mi ẹ wá jókòó rí ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mi èmi báyìí lèmi ṣe ṣe èmi báyìí lèmi ṣe ṣe tó bá dé bó ṣe ṣẹ̀ mí ni kẹ́ ẹ bẹ̀ mí wá bẹ̀ yín lẹ́bí oṣù bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ ọkọ tó ń ṣe yín èmi ni mo ti ṣe mistake bẹ́ẹ̀ ni o gbogbo ìtọ́jú tí mo fún yín yẹn ó ti sá sí yín lọ́pọlọ tí ìbá ṣe bẹ́ẹ̀ ni tó bá pẹ́ mi ò fún yín lóúnjẹ àgbàgbà wọ́n lójú rọ̀gọ̀dọ̀ òṣì tó rọ́jú òṣì kalẹ̀ tó bá pẹ́ wọ́n fún ẹ lóúnjẹ ọjọ́ kan bó ṣe máa rọ kalẹ̀ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ but ìgbà tó yẹ pé àjẹ yóò ní bí ìbèrè àjẹbẹ́kùn ni bó bá jẹ tàárọ̀ wọ́n máa jẹ sọ̀sọ̀ wọ́n máa jẹ kí wọ́n máa jẹ talẹ́ àtòpọ̀nù ayérádà tó wà láàrin tó lóun máa ṣe lẹ́kítọ́rà ìwọ yìí máa ṣe lẹ́kítọ́rà ìwọ yìí máa ṣe lẹ́kítọ́rà ìwọ máa dún ìwọ máa kọ́ àwọn èèyàn ọdẹ òṣì ọmọ ọ̀dọ̀ tó wáyé wá ṣe náà ní ti ṣe ó yá máa ṣe lọ gbogbo akábù ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ wípé ìwọ ìwọ ọ̀fẹ́ lóúnjẹ àti ìwọ ìlú ìgbẹ́sìdì oúnjẹ àti ìwọ òkòlù ìgan náà tó yẹ pé àjẹyìn ni tìra yín tó bá yẹ pé kì í ṣe wípé èrò oúnjẹ jẹ ni ebi máa pa yín ní ráyè àti máa sọ̀rọ̀ ni because ọ̀rọ̀ oúnjẹ yẹn lè báyìí má má rò ìyẹn lè kọ́kọ́ máa mú gbọ́ná àmọ́ mo ti bá yín mú yẹn kúrò bẹ́ẹ̀ àbí mo ti mú ṣe ayé yín mo ti mú sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rọ̀ oúnjẹ lè wáyé wáyé ìyẹn lè rí problem ni o ní main problem ni tí ìbá ṣe bẹ́ẹ̀ kí ni tí pẹ̀lú bí ẹ̀kọ́ láti rí kí ló kàn yín bẹ́ẹ̀ kí ló kàn yín bẹ́ẹ̀ yín lólùgbèjà pẹ̀lẹ́ lọ́jà ṣe bí wọ́n lẹ́nu ẹgbọ́rọ̀ ìwọ náà pè wá sáájú ẹlẹ́nu gbọ́rọ̀ ṣọbọlọ́yọ̀ọ́ké ní iṣẹ́ mi ló súnmọ́ ọkọ tí mo máa ṣe ẹ máa láti ṣe ló máa ti ṣe ààrẹ tó bá ti bóyá ti bá wìdó oúnjẹ àgbà ìwọ ìdí ọ̀tún mọ̀ tó bá wìdó oúnjẹ wà á fẹ́ toró láìkí oúnjẹ ìwọ náà mo mọ̀ ọ́ sí mo ti ń lo oúnjẹ sílẹ̀ sí oúnjẹ àbí mo lè ṣe gbẹ̀rù ní ilé ẹ̀kọ́ láàrú ó ṣe láyé ẹyẹ ẹgbẹ́ oníkẹ́ ẹ̀yẹ eré kìíní pa alájọṣe mo wọ́n àjọ wèrè tó ń bá jì tí ò jẹ́ kó ní làákàyè má bẹ̀rẹ̀ ẹgbẹ́ orí yín kó jẹ́ kẹ́ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe ẹgbẹ́ orí yín o torí ìdílé ìtẹ́fẹ́ kù sí lórí wọ́n máa ṣe ìwọ́n fẹ́ ṣe dábàá gbogbo ọmọ ọ̀dọ́ àti wèrè gẹ̀ẹ́sìmá ẹ máa kẹ́ bí ó ṣì kẹ́ máa dùn ẹjọ́ mi ni kẹ́ máa rò yín ẹjọ́ ẹ̀ ló máa bá yé yín kẹ́. ọ̀rọ̀ sẹ́ni ẹni wèrè yìí ọ̀rọ̀ yín dàbí ìgbà tí wọ́n bá fọ́ọ̀tì fún yàn láti stéètì ní kó lọ sàkúdà kó lọ rẹpìtẹ́ǹtì stéètì ẹ wá dé stéètì ẹ̀rí kankan àwọn olùsí àwọn èèyàn dídú ẹ̀ ní kúrè wọ́n wèrè èmi ní sùn káwọn lẹ́nu orúkọ tó lọ́rọ̀. Jèmi. Ṣé kò sí nǹkan mi tó fẹ́ rà? Ó ní. A ní ó bí sílẹ̀.
Sáré bàbá o, kí ló ṣe bàbá? Ojú tí mo wọ yóò fani mo lọ sọ̀gá mi. Ẹ wo ṣé kẹ ẹ yé mo tẹ̀lé ìyàwó mi wá ra ọjà ni. Àjẹ ìgbà tá a rajà tán, bọ́ọ̀lù ló ní tírọ́ọ̀kì kan, ó dẹ̀ ní kóun bá wa gbèdéjì mọ́tò. Ìgbà tó dẹ̀ lóòdù ẹ̀, ìyàwó mi ó ní kí n gbé báàgì mi sí mi ò tẹ̀ fẹ́ gbélẹ̀. Òun náà ló sọ pé ṣe ń jẹ. Ní sùúrù, ẹ má sọ fún mi pé ẹ̀yin gbé báàgì fún ẹgbẹ́ báàgì Fọláwí ni. Ẹ gbé fún. Mo dáná ọgá mi àwọn ọmọ mi tó ọmọ Sunday àwọn ọmọ gàáyìn aláyé. Ọ̀dà ìjà. Lóòótọ́ wa, ó nígbà tó ń dé ìdí mọ́tò tó fẹ́ gbé ẹrù ọkọ̀ mọ́tò ó wá gbẹ́rù lọlé ilé ìwòsàn. Ó yà sí ilé ìjọba ẹ má dáwọn olówó olórí ọ̀gá sí gbogbo àwọn ọ̀kàwé o ṣẹ́yìn láti association of tampan recruitment ẹgbẹ́ níbẹ̀rù association of oníjà theatre association in access of CAC collaboration ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ wa tó jẹ́ ògbóǹtarìgì tààrọ̀ ṣùgbọ́n bí mọ̀láfí àgbà bẹ́ẹ̀lẹ̀. ṣe lè ṣe báyìí tó dá ọmọ ìjẹ̀lẹ̀ nígbà yóò dá wá bèèrè. bọ́ ẹ̀kọ́ gbé wá nígbà yẹn àwọn ti discharge ẹ̀rọ ni. wá ṣe máa discharge. ṣé kò sí o. ẹ wò ó ṣí ọmọ yẹn sọnù. ladies and gentlemen, my name is Àwọn Association. Pikin wey we carry come here babe. ẹni ṣùgbọ́n ọtí nọ́ọ̀sì ní sọ́ọ̀sì kò dé mi ọmọ kan bọ́ ìkan ta rọ́ọ̀ṣì wá sí ibi àwọn náà la rọ́ọ̀ṣì wá sí ibi ta rọ́ọ̀ṣì wá sí ibi wọn lábẹ́ òde ẹ̀kọ́ la. olórí máa ṣe yín o kí ló máa ṣe yín tẹ́ máa ti bí àwọn tó ti lo jàmánú báyìí ẹ ló pàṣà ọmọ tá a gbé wá bí iṣẹ́ ń bọ̀ ẹ làwọn ẹ gbé wọn wá. bọ́tàrà ẹ ti wà ókè náà so mo ti send ẹ lọ́lẹ̀ wọ́n ti lọ́lẹ̀ wọ́n ti discharge. ẹ ṣe wá discharge ẹ báyìí ẹ ṣe báyìí náà economic Nigeria yìí ó fi bọ̀. a ti discharge ẹ ó yẹ ẹ máa lọ́lẹ̀ yìí. now stop ẹ no take care of that patient. bẹ́ẹ̀ tó wá sí ibi fún ara wa tẹ́lẹ̀ wá mọ́ ọ̀rẹ́ discharge fún ara yìí. náà stop ẹ àti náà sí pẹlẹbẹ olóyè wálé. orí òní làkàyè ẹ kàwé tẹ́wọ́n tẹ̀lé àwọn ta káàntì púpọ̀ ẹ má fa balẹ̀ ẹ̀wẹ̀ rẹ̀ ẹ̀kọ́ síbẹ̀ tó lò tàwa náà tó kàwé nìyẹn ẹ̀jọ̀ èrè gbogbo tàdá ẹ̀ka lọ. ẹ pẹ̀lẹ́ ṣé ẹ bínú ọjọ́ ṣá. ẹ má bínú ṣe ti gbọ́ àwọn náà kì í ṣèyàn bẹ́ẹ̀ o tó wàá ṣe bó ṣe lọ ṣe ti gbọ́ ẹ má bínú ẹ pẹ̀lẹ́. ò ní bínú sórí nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn kò sẹ́ni tó máa ṣe tí ò ní bínú bọ́ tí wọ́n fi ìbọn ọmọlúwàbí kún ti tiẹ̀ nítorí pé báàgì tó wà lọ́wọ́ yẹn èmi ti gbà pé báàgì yẹn ti lọ. àwọn pẹ́ẹ́sì tó wá bẹ̀rẹ̀ sí nínú ẹ̀yìn wọ́n rojọ́ fún wọn lọ́wọ́ ni mo sọ fún ẹ pé wọ́n lù wá lọ́kàn yẹn. wọ́n jẹ́jẹ́ kí n sọ̀rọ̀ kan àbí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí nínú gbàtí wá hospital kẹfún mi ní káàdì náà jẹ́ kí n trace ní wa pé kí n wá sọ́dọ̀ yìí sá. ìdájọ́ ẹ̀kọ́ ilé nílé ọ̀ anytime tó bá need anything from me
má hesitate láti wá bá mi ilé títí ẹ báyìí tí ìgbà sí ilé tí ìdí àmì bá wà ní ṣàlàyé fún nǹkan tó bá lágbára láti ṣe á ṣe fún ẹ jọ má bínú sí wa. tó pẹ́ ẹ̀dìdẹ́ wàá bá mi wá àwọn tó máa jẹ àti ìlọ tó wọn. kí lẹ fẹ́ jẹ àmàlà wà ráìsì wà sẹ̀mú wà ẹ̀bà wà ẹ má ti jù o. ọjọ́ mẹ́ta mi mọ̀ rí o. Bàbá ẹ ṣàmọ̀ iṣẹ́ tí mo ṣe travel yàrá díẹ̀ ẹ̀rọ jẹ́ kí n ráyè. Bàbá ọmọ mi ni mo wá fún yín mo fẹ́ kẹ́ bá mi ṣe bí ayé ẹ̀ ṣe máa lójú ó máa ráyè ó máa lè mọ́ ọ lọ sẹ́yìn mo fẹ́ kẹ́ bá mi ṣe bàbá. lórúkọ tiẹ̀. Díẹ̀ Kọ́lá. Díẹ̀ Kọ́lá lórúkọ mi. sọmọ bíbí inú ẹ. kì í ṣọmọ bíbí inú mi wọ́n bí ọmọ ìlú náà ṣe jẹ́ fún mi ládùúgbò. Ifá ní ṣe èmi kan níbi bàbá yìí ní gbólóhùn. ó kan báyìí ló lè gbèjì fa èdè ẹ̀gbọ́n ọjọ́ tọ̀yọ̀ èdè ìyọ́pọ̀ ọjọ́ tẹ̀yọ̀ adífá fún Ọ̀rúnmìlà tó lè kéde kárí ayé wọ́n ní Ọ̀rúnmìlà nígbà wọn àṣemọ̀ ó lóun máa jẹ́ kó mọ̀ wọ́n ní báwo ni ó ṣe yẹ wọ́n léwu èyí ó jẹ́ pé èyí àjẹkọ́ máa yé wọn wọ́n ní báwo ló ṣe máa rántí ó léwu rán ọmọ rán létí Ọ̀rúnmìlà kọ ọ̀rọ̀ wádé ni tó bá ń bẹ lókè ìgbẹ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ń bẹ nísàlẹ̀ olú omi kó ọ̀rọ̀ wádé ni wájú máa wo ní òwò wájú ọmọ gbọ́ ẹ̀yìn ọkọ̀ gbọ́ olùdólọ́tún olùkàn lọ́sì àárín fáì tó ọ̀run ayé má fi répébi má fi rò fọ́hùn bó bá ṣe é ní kó so má fi tàlára fájèrò má fi tàjèrò falára ẹ̀là wáwò ẹ̀là ẹ̀ta ogun náà di kẹ́kẹ́ kò gbénu lé ẹ̀ta kan náà di kẹ́kẹ́ kò gbélé oṣù adífá fún ẹ̀ta ogun dá ọgbọ́n sọ́lá ni wọ́n gbọ́ ẹ̀ta náà jẹ́ kán lé sùn ẹ̀ta náà jẹ́ kán lé ro. òfúfúra wò pánsó fúra pánsá jáná àjò fúra jájìn ara ń folè ara ń folóko ara ń folóhun adífá fún òfú wẹ̀yìn wò òfú wẹ̀yìn wò tún òfú wẹ̀yìn wò bírípoto wọ́n ní owó wájú wọ́n ní owó ẹ̀yìn wò wọ́n ní bí ń bọ̀ lọ́tún bí ń bọ̀ lósì òfú máa fura kó bá ń sùn kó fura kó bá lóyè ìjókòó kó fura. ṣé ẹ lọ́rọ̀ ọmọ yìí obìnrin lọ́wọ́ à ń di ọ̀rọ̀ ẹ̀ o. mo sọ ọ́n ṣẹ́gi ẹ̀sà àwọn ọ̀pá lọ́sà o everywhere tí wọ́n sọ fún mi gómìnà ló wà nídìí ọ̀rọ̀ mi but then nígbà tí mo wà school ni girlfriend ọmọ yẹn ó like me but mi ò lè like ẹ̀ àjọ onídàá láti gbà yẹn even ní màtọ̀ rẹ́ mi wọ́n ní kí n wà lókè lọ bẹ̀ mo dé lọ bẹ̀ gbọ́ngbà yẹn ti kú. ǹjẹ́ mo bẹ̀ sọ̀rọ̀ fún ẹ̀rí kó má gbọ́ àbí mo dábàá fún ẹ̀rí kó má ṣe ọmọdé ìkéwe ni gbìyànjú bá ń jó lórí omi á ní kí babaláwo òòlù tó gbọ́ fáwọn yẹn yẹn á ní kọ́ lọ kérú ẹ̀ wá ná èmi ọ̀dà pàrọ̀ sóògùn wa sọ̀rọ̀ ṣẹ́ bí iná èmi tí mo kọ́ lóyún tí mo fi jẹ́ nìkan lóde ìlú fẹ̀ èmi àgbárò yàyàyà tí ń bẹ́ lóde ìlú bíi kan tó ń hótẹ́ẹ̀lì kan gbọ́dọ̀ torí tẹ̀sẹ̀ bọ̀ èmi tẹ́ni má kọjá ọdún mẹ́rìndínlógún mo kọjá mẹ́gbọ́ bá dáfà owó ẹnu mo dáfà tẹ́mọ́ lágbà mẹ́rìndínlógún tẹ́ni fẹ́ yín lu eyín kékékékéké àgbàgbà tí ń bẹ lótú fẹ́ kún tẹ́ èmi nìkan ṣoṣo lókùn wọ́n dá mi wáyé lọ́tún wọ́n dá mi wáyé lọ́sì torí èmi nìkan ṣoṣo Adélékè Adésò tàtọmọ mẹ́rìndínlógún fi jì wọ́n lótú fẹ́ àwo Ọ̀rúnmìlà kọ́ ọ̀rọ̀ wá lè ní ọ̀rọ̀ àwọn ni kò ṣe ò ní ṣiṣẹ́ bàbá mi. iye ọmọ yìí ló ń ṣe o. ẹ̀yọ́ bàbá tí n bá gbóyún yé dáadáa wọ́n mi díẹ̀ kọ́. ìyá ẹ̀ tó di gangan tó dẹ̀dẹ̀ lórí ìyá ẹ̀ ló ń ṣe. bàbá kò possible sà báwo ni mọ́mì ìyá tó bí mi. wá wojú mi dáadáa bàbá díẹ̀ kọ́lá ǹjẹ́ nítorí tí wọ́n bí tó tí wọ́n béèrè fálọ̀ ǹjẹ́ mo kúrọ́ fún ẹ rí àbí mo sọ̀rọ̀ kọ́kọ́ má ṣe rí ìgbà tó mọ̀ ìbá lè gbójú tó gbóyà tó bá gbaná ojú yẹ gbogbo nǹkan bá dáa dé fún. jẹ́kọ̀ sórí láti ìgbà tí mo ti gbọ́njú mo ti lò bàbá ọ̀hún ọ̀dẹ̀ kí n fi dúdú pé funfun ọ̀hún ní funfun pé dúdú ó ṣe rí bí wọ́n sọ fún ẹ.
náà. Kí ló ń ṣe ní ẹ̀dẹ̀ díẹ̀ bọ́lá? Mi ì sọ fẹ́ pé kó má lọ síbẹ̀. Mi ì sọ fẹ́ kó má má lọ síbẹ̀ mọ́. Mi ì sọ fẹ́ pé kó má má bá sọ̀rọ̀. Mi ì lè sọ fẹ́ kó má fún mi nǹkan. Ẹbí ló ní máa sọ yẹn fún ẹ. Èmi ò sọ fẹ́ pé kó ọmọ àlọ́ sí yàrá díẹ̀ bọ́lá. Lọ́mọ òṣì lọ́mọ dáadáa tí ò gbọ́rọ̀ yẹn. Ó ní wọ́n ń báṣe ló báṣe wọléwọ̀de. Àbí ló mú nǹkan mi lọ fún. Mo mẹ́jọ àtàwọn abẹ́. Tó kàn dàgbà tó dànù. Ó lọ́pọlọ. Tó bá lọ́pọlọ ni tí bá ní kò má ṣe kókó òun ṣe. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Ó tó wá kó bá ní. Ó mọ̀ ọ́ tí máa ṣe sọ́rọ̀ ẹ̀. Àkọ́kọ́ rí èrò. Wàá lè kó tó wá kó bá ní. Kó má bàa yé mi ké kó má ṣe yé mi bí dáadáa. Àárọ̀ wá bẹ́ra ẹ̀. Mo ti mọ̀ ọ́ tí máa ṣe sọ́rọ̀ ẹ̀. Mo má wò ó. Àdìkọ má wọrí ìbọn máa lọ nílé ìbọn lọ sí ààrẹ má wọrí mọ́tò ọkọ̀ tí máa sọ̀rọ̀ ẹ̀ má dé ẹ̀dà nínú iṣẹ́ ti sú ẹ̀ ó ti sú ẹ̀ tó ṣe bí ti tó ìyí tó ṣe bí ti tó ni o ìyí tó ṣe bí ti tó wọ́n á bẹ̀. tó ní kẹ́ ẹ ṣe fún ìlọsíwájú yín ẹ ṣe ó lè di tóbi bíi méjì tẹ́ ẹ̀ lè kọ́ bí ara sí tẹ́tí gan ọlọ́kùnrin ẹ ṣe sẹ́nílé ayé yìí béèyàn bá wà tó bá ti ń dàgbà tó bá máa pé 18 years tí ò tí ì rọ́nà àbáyọ ó tó yẹn múra sọ́ra rẹ̀ tó bá ti wá pé 25 years tí ò tún rí mú náà nǹkan tí ń ṣe bọ̀ nìyẹn o tó bá ọlọ́màjà àtàtì ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ dákun ẹ ṣe fún tó ara yín náà. ẹ ṣe gan. ojú ò ní mọ́lẹ̀ ara wa ojú bá ti fọ́ o ògédòfo. ènìyàn kí ni mo ṣe o. ayé kí lẹ ṣe mí o. ènìyàn kí ni mo ṣe o. tẹ́ fi ń dà mí lóró. tẹ́ fi ń fìyà jẹ mí o. orúkọ díẹ̀ kan ló pa títí tó fi kú. aṣọ tó lórí àwọn àgbà tí wọ́n sọ wípé àjùmọ̀bí ò máa ní. díẹ̀ kan náà ò táyé ẹ bẹ̀rẹ̀ sí máa rí rúdurùdu. ṣùgbọ́n wọn ò jọ bí ìgbà tí mọ́mì mi papọ̀. ó ti gbọ́ nìyẹn má wọ inú mọ́tò mi má drive ẹ̀ o ò lè gbọ́dọ̀ gbé lọ sí anywhere pẹ̀lú mọ́tò mi má wọ inú mọ́tò mi mọ́ o jẹ́ pọ̀ nǹkan tí mo sọ ìjọ tí mo bá ti rí àwọn ọ̀rẹ́ mi bíbá ẹ máa kú sẹ́wọ̀n mi I don't care bóyá mi ò gbé kó sí tó kàn. mọ́mì mi ló bí mi tó dẹ̀ dẹ̀jẹ̀ sí mi lórí. ṣó wá possible kí ìyá tó bí mi kó má ṣe mí. ìjọ tọmọ ìbá lè gbóbi tó gbóyà tó bá gba lójú yẹ nǹkan bá dáadé. mọ́mì mi ò lè má ṣe mí náà. Kọ́lọ̀ wò ni kí n gbé náà? Tó bá lórí báàgì, kò ṣáà wọ́n báàgì bá ti lè fún mi báyìí, òun ló kàn sí mi jáde. Òun lè dé rí. Àdúrà ló jẹ́. mọ́mì kò fẹ́ rí mà. Kí lórí ẹ̀ lọ? ẹ sọ fún àwọn dírẹ́fà yẹn àti ọmọlẹ́yìn fún pọ̀tà mo fẹ́ rí. Ìjọ wo lábẹ́rẹ́ gbogbo yìí? Kò máa sọ pé fẹ́ rí mi. Ìjọ wo lo ṣìyẹ́ bẹ̀rẹ̀ láàrin èmi àti ẹ̀? Ìjọ wo gan-an lo láyà láyà kó máa bá mi sọ pé kó máa bá mi sọ̀rọ̀? Ǹjẹ́ o lè mi àti eré òṣìwò eré kí la jábẹ́kù ṣe tí wọ́n máa sọ gbogbo fẹ́ rí mi kí ló fẹ́ fa gbogbo yẹn. ládùúgbò bẹ́ẹ̀ ṣe lówó tó nulẹ̀ tẹni mọ́tò mi lè gbé mọ́tò jáde mi lẹ́tọ̀ọ́ láti mú àwọn ọ̀rẹ́ mi wọ̀n lè wá wò mí ẹ jẹ́ kí n sọ lẹ́gàn fún yín alágbẹ̀dẹ tó gbaṣẹ́ wìrì
tó gbọ́mọ wújù sígbó níjọ́ tí wọ́n bá kan ìyàwó kan ó dájú máa fẹ́ ra ẹ̀fẹ́ náà mọ́mí ojú mi ti là ibi tẹ́ bá dé sí ní kẹ́ lọ tú. nítorí pé mo ṣì ń bẹ̀ láyé kó máa gbé mi lé olójẹ́ kémi ọ̀ máa dé belebele. àbọ̀ òwe bá mi sọ̀rọ̀ jọ owó síkì ṣọ́ọ̀ṣì tí ó ṣọ́rí ẹ̀yìn. ṣé mi ló bá sọ̀rọ̀ àbí nǹkan mi mú ẹ ó ń borí ẹ lẹ́nu ẹ sáwọn. bẹ́ẹ̀ ni mo sọ fún mọ́ mi ẹ̀ lọ tú. àwọ̀ rẹ̀ ó mọ̀ jí pé owó ń bẹ níbì kan. ọkàn mi balẹ̀ ìgbà tó wù mí ni mò ń jí bó ṣe wù mí mo ṣe lù rárá kò tán bẹ́ẹ̀ ṣe ló pọ̀ sí o. ọkàn òwúrẹ̀ náà ni bíyàn bá wálé ayé tí ò lówó ná nígbà yẹn kan wà á táwọn òwúrò ilé ayé tí ò sí nǹkan kan tí ó lọ. ẹ̀rù ń bà mí o bàbá ẹ̀rù ti ń bà mí o. ìwọ ni ọlọ́run kọ́ fẹ́ balẹ̀. ọkàn mi balẹ̀ ọkàn mi ti balẹ̀. torí béèyàn bá wà ọ̀la bó ṣe wá tó rí
nǹkan pẹ́pẹ́pẹ́ kàn máa tẹ̀yìn jáde nǹkan téèyàn lè fojú fò tí ò ní túmọ̀ èèwọ̀ tí ń bẹ́ǹdì ọ̀la rẹ̀ ni pé bó o ṣe wulẹ̀ kó lówó tó ọmọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú owó ẹni owó tó dé ọmọ mi gbọ́dọ̀ lọ. bí ẹ̀kọ́ náà gbọ́dọ̀ nánú owó tó kù sí o bẹ́ẹ̀ ni. bàbá yín sọ̀rọ̀ báyìí bàbá kí ló ń tẹ̀ ń sọ̀rọ̀ báyìí torí kí ni mo wá ṣe ṣáájú tí mo ṣe torí ọmọ inú ni ṣé bí kí n lè tọ́jú ẹ̀ ni mo ṣe ṣe báwo mo ṣe wá fẹ́ ṣe. ìyá Adéẹ̀kọ́lá ọgbọ́n tó dá sí i tó fi dọ́dọ̀ mi ní iná lọ́ọ́ dá sí i mọ̀ náwó òun kò lè máa kọ́ ní báwọn ọmọ aláìlẹ́ ìyá kọ́ ọmọ ara mọ́tò káàkiri àdúgbò wọn máa yí ọ kọ́ ọmọ náwó mi lérí ọmọ fọ́nwó dànù tí Adéẹ̀kọ́lá gbọ́dọ̀ lọ ń bẹ̀ tó bá ná ń bẹ̀ tí Adéẹ̀kọ́lá bá ná tọrọ ní owó ń tọ́mọ̀ ní ọmọ lágbára ọgbọ́n lẹ́yìn èrò ìwọ̀n máa náwó báwọn eléré wọn máa pariwo ọgbọ́n ọmọ ẹgbẹ́ ìyá Adéẹ̀kọ́lá wọ́n ti wá gbàgbàgbàgbà wípé ìwọ̀n kan ti rò dáadáa wọ́n fẹ́ ṣe lóòótọ́ kọ́kọ́ wà ọ̀hún ó sí àyà rẹ̀ ó sì dì láti lọ rí inú ilà rẹ̀ wá bó ṣe mú wáyé èyí nǹkan oṣù ló tó mú wáyé padà èmi ló sì ṣe fún un. ibi tó kù sí ni pé ọ̀lọ́ rẹ̀ ra òkè tí àyè ibi tó bá tóbi òkè tí àyè ọ̀lọ́ rẹ̀ ra ló dá òun wá èmi ò fohùn fábá òkè tí ọ̀hún sọ̀rọ̀ yóò jẹ́ kí ni ilà yìí tí òkè tí bá fi lè jẹ ilà tí bẹ́ wájú mi owó ti dé nítorí wípé àtọ̀sá àtòwò òkè tí ò ní jáde kó má padà wọlé tẹrùtẹrù ojúmọ́ kan ò ní mọ́ báyìí kó ọmọ wà wá sí ẹ̀dẹ̀ rẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ ni. olókìdé ti dé tán bàbá tó ó ti dé tán àgbẹ̀gbẹ̀. bá a bá wá parí ẹ̀ tán pátápátá ṣàlàyé gbogbo ìdílé wọn ní fún ọmọ rẹ̀ ń bọ̀. nínú lẹ́sìn bí kí n jókòó kí n máa gbọ́ gbé nínú ọkọ̀ kí wọ́n gbé yé dáná kí bàbá mi sá. ṣé kìí ṣe pé Adéẹ̀kọ́lá ti nánú owó ti bẹ lọ́rùn. mi ò fún Adéẹ̀kọ́lá lówó mi ò fún lówó kankan ṣé láti gbà tẹ́ ti sọ fún mi pé kí owó mi ò gbọdọ̀ tẹ ọwọ́ ẹ̀ láì àti gbà yín ni mi ò ti fowó bá ṣe rí wọn kó bọ̀ mi ò wọnú ọwọ́ ẹ̀. àmọ́ sórí bí èèyàn bá ń lárú àlàtọ̀ láì tó sì jẹ́ pàdé ìdá àṣefọ́ ìlà àṣefọ́ wọ́n ti nánú owó ta ni wọ́n mọ̀ náà ni ibi tá a wá bá dé yìí ẹni téèyàn ó kù tí ó rí ìwòwò èèyàn èyí farapamọ́ fún ọmọ gbọ́dọ̀ farapamọ́ fún mi. mi ò lè kúrò fún yín bàbá ní mi ò fún lówó mi. ó ti dà ó jẹ́ sọ bẹ́ẹ̀ ni wípé téèyàn bá ń lárú àlàbá yìí ọ̀dà wọ́n bá di ìrọ̀lẹ́ lọ́la mo wá ìdájí mọ́tò ọ̀la ìwé ti ṣèwádìí àwọn ọmọkùnrin mi kan mi. bàbá mi ò lè kúrò fún yín. mọ́kàyà sókè o mọ́kàyà òkè o mọ́kàyà sókè o wọn àlọ́ kò sí tí ó ṣe ọ́. kò sí nǹkan tí ó ṣe ọ́. ó má lọ dé mi já sí títì náà. ọ̀rọ̀ abẹ́ wọn tèmi ní ẹ̀kọ́ náà wọ́n mélòó mélòó àti òtí ẹ̀tù ọ tá a ṣerú ẹ̀ fún káàkiri látọdún ọgbọ́n hàn tọ́fọ́ òsì kùnà gbádé sí ẹnìkan kan ọmọ ọwọ́ àti nǹkan fúngbà díẹ̀ tí o ti ń dẹ́rù ọmọ ilé ọmọ. ṣé mọ́tò ọ̀sábùjà lọ́rùn ọ̀pẹ sọ́nà tá a fẹ́ dé kò sọ́pọ̀ ẹ̀ka dáadáa sí. bàbá ẹjọ́ má ìbọn mi kú báyìí ẹjọ́ ẹ ṣàánú mi. Adéẹ̀kọ́lá wò mí dáadáa èmi èkúrọ́ bí nǹkan bá ṣe rí ni mo ṣe sọ lórí tí ń ṣe ìyá rẹ̀ kò sábùjá kankan lọ́rùn ọ̀pẹ. mọ́mí mọ́. ẹ pẹ̀lẹ́. yes mọ́mí. ṣé wàá òkè ṣá. àbí jíjẹ.
Ayọ̀, kí ló ṣe é? Very gentle. Àbí èmi ló jọ. Èmi ló jọ dájú. Èmi ló jọ. Darling. Hello. How are you? Dídé. Ọmọ láti rẹ̀. How are you? How are you? Márùn-ún tiẹ̀ náà ni. Ṣáà jókòó. Kí ló dé tẹ́? Wọ́n ń ṣe nǹkan ní ilé mi àti ilé mi sọ. Ẹ jókòó. Màjá. Ìdùnnú ṣubú láyọ̀ nínú ilé wa yìí. Bọ̀ nǹkan tí fẹ́ sọ yìí, mo fẹ́ kó jẹ́ bí surprise fún mi. Ṣé o mọ̀ pé ó pẹ́ mi díẹ̀ kí n tó wọlé lánàá? Mo lọ sọ́dọ̀ agent mi, traveling agent mi. Mo fẹ́ wò bóyá àwọn pálí tàṣọ ní ti jáde. Fortunately for me, do you believe you pé wọ́n ti fún ilé ẹ̀kọ́ lọ́la ní visa? Oh my God! Thank you, darling. Oh, inú mi dùn. My dear, one of the American. Thank you. You are going with me. Anyway, dear Bolola, sorry, you don't feel anything about you. Jẹ́ ká gbà pé àwọn Ọlọ́run à ń bó ṣe ń mú mi láti ṣe bẹ́ẹ̀ náà lọ ṣe ṣe Ọlọ́run ṣe náà máa ń ní àjọ wọn ni. So I don't want you to think about that. Ọtí gbọ́dọ̀ ní ọ̀fẹ́ kí á ti pẹ̀sẹ̀ wò bàbá ẹgbẹ́ mi bí kí n fọkàn balẹ̀ ni ọkàn mi ò balẹ̀ o. Mo sọ fún yín àwa mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ láwà ní orí kọ́ńtrákìtì tí mo sọ rẹ̀. Máa ń kún wá wà nù wà ẹ wo bó ṣe máa létò ìró wá sí kọ́mpìnì yẹn èmi gangan ló máa ń wò jù á máa ṣẹ́jú mọ́ mi àfi bíi kí n kú èèyàn dẹ̀ nẹ́ni nímọ̀ sàn kó mú kíkan ẹ gbà mí o. Ní tí ò yọ kò ní fi yọ ṣé bí mo ti ní kó fọkàn balẹ̀ ìwọ ló ní iṣẹ́ ọ̀hún. Ẹ wo ọkàn ò balẹ̀ jàre bàbá ọkàn mi ò balẹ̀ rárá. Tí ó bá rú ẹ lójú yẹn tó béèrè lọ́fà tí ò bá wá dé ẹ lójú jẹ́ kí n bá fani gbé èso. Ọgbọ́n ẹ̀yọ́ pọ̀ ọgbọ́n olùmúlọ́tù olùkàlọ́sì àrífà ìtọ́ ọ̀run ayé wọ́n fi rí pé wọ́n fi rò fún un tó bá ṣe yí ni kó sọ ilé. Òdì kan gbẹ́ òdì kan gbẹ́ ìbò ní fásọ yìí ayé ò ní dí ẹ lọ́wọ́ iṣẹ́ àwọn ọwọ́ ẹ ní ó bọ̀ sí ibẹ̀ ni ọfọ kan ẹ balẹ̀ kò sí nǹkan kan ìwọ ló ní iṣẹ́ ọ̀hún ìwọ ti fara ta àwọn àgbààgbà nù èyàn kí fara ta gbà kẹrù ó tún máa bá mọ́. Ó mà ṣe o èmi ọmọ Adélékè adé tó sọ olóhùn asán lẹ́nu a sọ̀rọ̀ bíi kí ni wọ́n dáwọ́ ìwẹ̀ mi tí mo pàṣẹ lóná tó dẹ̀ domi lójijì èmi ọ̀kàrà wọnú gbọ́ bìjìbìjì èmi ọ̀dá gẹ́gẹ́ wọnú lé apá àti ń gbénu lé fò bí òjò ó tún wá ń bẹ̀rù lọ́dọ̀ mi ibi tó bá dé ọmọ gazi ni ò ní wálẹ̀ mọ́ fọ́gẹ́ balẹ̀. Bàbá kí ni fásọ. Onífá tó sọ yìí wọ́n ní yóò bọ́ sí ọlọ́. Èmi ni wọ́n ń bọ̀ ọ́ lẹ́rù. Ibi àgbo tí mo ní ọgbọ́n ti wẹ̀ ń. Mo wẹ̀ in fact àgúnyàn mọ̀ pé èèyàn wẹ̀ o. Tó bá ti wá kú díẹ̀ tí wọ́n pọ̀ ẹ̀kún ṣe àwọn tó kàsí gẹ̀gẹ̀ tí wà wáyé. Ṣùgbọ́n wọ́n pè ọ̀tí ẹni ò jà mọ́.
Ẹ káàsán dádì. Ẹ káàsán. Ó kú gbogbo ìgbà mo dúpẹ́ lọ́wọ́ yín o. Olúwa ló ṣe. Ṣé ìbínú sí mi? Orí nǹkan kan ni wọ́n ní kí n sọ fún yín. Mi ì sọ pé nǹkan dúdú tẹ̀ ń lò kò dáa o. Mi ì sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n máa wù mí ní kéde kí nǹkan funfun kó pọ̀ ju nǹkan dúdú tẹ̀ ń lò lọ. Aṣọ yín tẹ bá ń wọ̀ bí àtẹ̀jẹ́ kó máa jẹ́ funfun pọ̀ nínú ẹ̀. Tó bá dé sùn bí a tó bá fẹ́ fi bora ẹ jẹ́ kó jẹ́ pé funfun ni fi ń bora. Ó mú nǹkan tó ti tẹ̀ ń fà tọwọ́ yín tó tẹ̀ ń kọ́ tó lọ́ọ́ máa ṣe. Torí ẹni tó ń fún mi ní nǹkan tó ń jẹ torí bí mo ṣe rí tòdè ń tọ́jú mi gbogbo ìgbà tí n bá wá rí nǹkan tí n bá sọ èyí kù mí gan fún mi jábára mọ́rẹ́ jẹ ni. Ewu wípé ṣé. Ṣé nǹkan tó fẹ́ kí n ṣe ṣé kò jù bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni dádì. Ok, à ń ṣe. Ó jọ ó ṣe mo dúpẹ́ o wọ́n bá mi dúpẹ́ fún yín. Ẹ̀yin lọ ṣe. Èmi kú báyìí. Nǹkan tó kù yà mí lẹ́nu ni pé láti ìgbà yẹn ni mo ti wá arábìnrin àfọ́jú yìí up till now mi ò fojú mi méjèèjì rí. Nǹkan tí Ọlọ́run jẹ́ kó yé mi ń bẹ̀rẹ̀ ni wípé tí ẹ̀dá bá wà tí ò tí ì pàdé áńgẹ́lì ẹ̀ tọ́lọ́wọ́n ọ̀sìn gbogbo nǹkan lè máa le koko bọ̀ níjọ́ tẹ̀dá bá ti pàdé áńgẹ́lì títí ẹ̀gọ́ kan gbogbo nǹkan á dìrọ̀ mo wá gbàgbọ́ pé obìnrin afọ́jú tá à ń sọ̀rọ̀ ẹ̀ òun ni áńgẹ́lì tọ́lọ́wọ́n ọ̀sìn mi èmi tí mo jókòó wájú ẹ̀yìn díẹ̀ kọ́ èmi ni áńgẹ́lì tọ́lọ́wọ́n ọ̀sìn ẹ̀ so ọ̀nà oríṣiríṣi ni áńgẹ́lì wa lè gbà wá ó lè wà lọ́mọdé ó lè wà lárúgbó ó lè wà dúdú ó lè wà pupa. Kò kí ń ṣe èèyàn nìkan gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fi èmi náà ṣe áńgẹ́lì fún mi. Àbájọ tó ń ṣáàṣì fóònù everytime ìwọ náà ló máa rí ẹni sí ló máa rí ṣáàjì òun wá áńgẹ́lì. Òun normal now at least obìnrin tó bá jowú lọ́bẹ̀ máa ń dùn eléyìí tí ò bá jowú ọbẹ̀ ò kí ń dùn. Which means family yìí lọ́nà fi ṣe áńgẹ́lì dípẹ́ ìgbọ̀gbọ̀ láńgẹ́lì. Ọlọ́run láńgẹ́lì gbogbo wa. Áńgẹ́lì mi Ọlọ́run wá rán sí mi. Áńgẹ́lì mi Ọlọ́run wá rán sí mi. Áńgẹ́lì mi Áńgẹ́lì mi Ọlọ́run wá rán sí mi. Áńgẹ́lì lènìyàn ènìyàn ní áńgẹ́lì o. Ọlọ́rẹ̀ mi jọ̀wọ́ rán sí mi o. Ọlọ́rẹ̀ mi jọ̀wọ́ rán sí mi o. Áńgẹ́lì mi Ọlọ́run wá rán sí mi. Ire níwájú ire lẹ́yìn o. Ire ní gúúsù ire láríwá o. Ẹ wá mi rí o ẹ wá mi o. Áńgẹ́lì mi Ọlọ́run wá rán sí mi. Áńgẹ́lì ẹlẹ́nìyàn.